káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kúrò dàsìkò yóò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. ìròyìn káyé gbọ́ ni mo wá sẹ́sẹ̀ gbọ́yìn láti kàn ní Jígí Alára. orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́. ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn yìí: ìjàmbá ọkọ̀ gbẹ̀mí ènìyàn 6 nílùú Ìbàdàn. wọ́n ti mú àwọn méjì kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá agbárí ènìyàn lọ́wọ́ wọn. ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó ti sọ ọkùnrin kan sí ẹ̀wọ̀n ọdún 21 fún ẹ̀sùn ìpànìyàn. ọkùnrin kan ṣekú pa ọmọ ọdún 8 ní ìpínlẹ̀ Èkó. kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́wọ́ fún ìpolówó ọjà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. ìjàmbá ọkọ̀ gbẹ̀mí ènìyàn 6 ní ìlú Ìbàdàn. kò dín ní ènìyàn 16 tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. ìjàmbá náà ló wáyé ní agbègbè Agbowó ní Másọ̀sẹ̀ Ọjọ́ sí Ìwó Road ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. ọkọ̀ 4 ló wà nínú ìjàmbá ọ̀hún tí ọ̀pọ̀ mìíràn sì tún farapa. àwọn tó farapa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn. aláṣẹ àgbà fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó Federal Road Safety Corps Rosemary Alọ ló fìdí èyí múlẹ̀. Alọ ní wọ́n ti gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn Amdalat ní Agbowó tí wọ́n sì gbé àwọn tó pàdánù ẹ̀mí wọn fún DTO àgọ́ ọlọ́pàá Kájọrẹ́pọ̀ tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìsìnkú ní Akínyẹlé Ìbàdàn. wọ́n ti mú àwọn méjì kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá agbárí ènìyàn lọ́wọ́ wọn. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn ti mú àwọn ènìyàn méjì kan tí agbárí ènìyàn wà ní ìkáwọ́ wọn ní agbègbè Amúlòkó ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Òṣìfẹ̀sọ Adéwálé ló sọ èyí di mímọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. mímú náà ló tẹ̀lé fọ́nrán kan tó jáde pé àwọn olùgbé ní agbègbè náà mú ẹnìkan tí wọ́n pè ní Musa pẹ̀lú agbárí ènìyàn ní ọwọ́ rẹ̀. àfúrásì náà ni wọ́n ní ó ṣe àpatẹnujẹ́wọ́ pé òun wà nínú ẹgbẹ́ kan tó jingiri nínú títa ẹ̀yà ara ènìyàn. ó wá ní ìwádìí tí ń lọ lọ́wọ́. ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó ti sọ ọkùnrin kan sí ẹ̀wọ̀n ọdún 21 fún ẹ̀sùn ìpànìyàn. ilé-ẹjọ́ gíga tó kalẹ̀ sí Ìkẹjà ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ti sọ ọkùnrin kan Adéọlá Àgbọ̀nrín sí ẹ̀wọ̀n ọdún 21 fún ẹ̀sùn ìpànìyàn. onídàájọ́ Lateef Lawal Akapo ló sọ Àgbọ̀nrín sí ẹ̀wọ̀n lẹ́yìn tí ó gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tí ìjọba ìbílẹ̀ Èkó gbé kalẹ̀. olùjẹ́jọ́ náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó gbẹ̀mí Màtá Fáríndé gẹ́gẹ́ bí dókítà Babájídé Martins tó jẹ́ adarí ẹ̀ka tó ń rí sí àkọsílẹ̀ ìbánirojọ́ sọ pé èèwọ̀ Àgbọ̀nrín lòdì sí òfin ìpínlẹ̀ Èkó ti ọdún 2011. agbẹnusọ fún olùjẹ́jọ́ ọ̀gbẹ́ni VD Amichi wá rọ ilé-ẹjọ́ láti ṣíjú àánú wo oníbàárà ọ̀hún. sí èyí, adájọ́ Lawal Akapo wá ní kí Adéọlá Àgbọ̀nrín lọ sí ẹ̀wọ̀n ọdún 21. ọkùnrin kan ṣekú pa ọmọ ọdún 8 ní ìpínlẹ̀ Èkó. ọkùnrin kan tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣekú pa ọmọ ọdún 8 ní agbègbè Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó lórí pé ó sọ òwú ìránṣọ tó jẹ́ ti ọkùnrin náà nù. ọkùnrin ọ̀hún ló fún ọmọdé yìí ní epo bẹntiró mu tí ó sì fún ní epo pupa mu lẹ́yìn tí ó rí i pé ó ń jàpòrò ikú láti dín agbára rẹ̀ kù kí ó tó gbé e lọ sí ilé ìwòsàn níbi tí dókítà ti ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀ kí wọ́n tó gbé e dé ilé ìwòsàn. kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún títòní. orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́ láti kàn ní Jígí Alára. káfíńrè pàdé o. ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì ìlú mọ́dúdú.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.